mo gbọ́dọ̀ fọ́lẹ̀. Ìwọ ló máa fi ìfẹ́. Ìfẹ́ mi. Báwo rí sẹ́yìn? It's a rush. Why? It's a rush. No, that's the issue. What do you mean why? Mo lọ síbi iṣẹ́ má jẹ́ bẹ̀rẹ̀ sí ní kiss. One more time. DSTV subscription. Okay. In the next 1 hour or so now, Yeah. Momo. Okay. Oh, imagine mo ṣe ń ṣe láti ṣe tí fún ẹ láàárọ̀ ẹni mo rí pé. Ìgbà tí wọ́n ṣe tí that's what Momo. And that's the babe. Momo. Gbogbo nǹkan tó ń sọ yìí Momo. Yeah, Momo, for the fact pé mi sọ̀rọ̀ nípa gbogbo àwọn kinní yìí ò mí pé mi ò mọ̀ ń pa ẹ̀. Momo. Gbogbo nǹkan tó ń try láti sọ Momo. Okay? See, ṣọmọ kan kọ́ta máa ṣe ní wípé máa arrange àwọn nǹkan in order of importance. Ó ṣàrántí ìgbàdà. Má fi irú ojú báyìí wò mí náà. Mo ṣáà ń try láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ní sùúrù gbogbo nǹkan tí mo fẹ́ sọ. Ó ṣàrántí ìgbà tá a wà ní school, economics, scale of preference. A kò máa dọ́gbọ́n sí i, okay? Gbogbo nǹkan tá a ní láti ṣe, a kò máa tọ̀ wọ́n. We arrange them in order of importance. Èyí tó wà very pressing, òun la máa kọ́ ṣe. Then ìyókù, a máa fix ẹ̀ díẹ̀díẹ̀. So, àkọ́kọ́ fún ẹ lówó díẹ̀. Èyí tó wà very, very pressing, a yanjú ẹ̀. So that n bá wá gba salary, àwọn tó kù, máa mọ bá ṣe máa ṣe. Gbogbo nǹkan tí mo kà lẹ́yìn náà wà equally important. Sweetheart, mi ò sọ pé gbogbo nǹkan tó kà lẹ́ ò wà important. Mo kàn sọ fún ẹ pé a kò máa dọ́gbọ́n sí i now. A máa dọ́gbọ́n sí i, máa ṣe díẹ̀díẹ̀ bó ṣe wà very pressing. For instance, irú DSTV yìí, tá a bá wo DSTV for 1 week. Baby, mama wò mí bẹ́ẹ̀ yẹn. Tá a bá wo DSTV for 1 week, kò sí nǹkan tó máa ṣe wá náà, a ò ní kú. Then ṣùgbọ́n gáàsì ta fẹ́ refill jọ ìfẹ́ mi. Gas cylinder tá a rà tẹ́lẹ̀, a nílò ra mọ́, jẹ́ ká fill bí half. So that a máa rí owó tá a máa fi ṣe nǹkan míì. Ìyókù a kò máa gé mú ra wọn jọ torí Ọlọ́run. Baby. It's okay. Kò ń ṣe pé it's okay. Ó ṣàmọ̀ pé tó bá yẹ pé owó wà gbogbo àwọn kinní yìí kò kékeré ni. Just bear with me. Once everything is fine, I'll sort it. Joe? What's he here, look? Like, would you go for something? What's he here? Okay, it's okay. I'm sure it's okay. You sure it's actually okay? It is. What's it late, Shofo? Shall have patience for me, too. Shofo. Shall my serious bishop.
class láàárọ̀ yìí. Ṣé o máa wá padà wá? Sure. I'll try. No. Mo láti ṣe bíṣọ̀ ó wà fún mi. Àwọn òṣèré padà wá. As a nurse, o parí dose tó ń fún mi nìyẹn. Ọ̀túnba. Ìyàwó ẹ̀ wá wá. Mo ti wọ́n máa wá. Ṣé o ti rí 200,000 tí mo transfer sí lálẹ́? Oh, baby. Thank you. Ìwọ tó jẹ́ pé gbogbo ìgbà ló ń tọ́jú mi, èmi náà gbọ́dọ̀ máa tọ́jú ẹ lóòrèkóòrè. Ẹ má wọrí, èmi náà wà ní dáwọ́ dúró láti máa tọ́jú. Àtúrà wà fúnra wa náà ni. Kò tiẹ̀ sọ fún mi. Wọ́n ti ẹ̀ pè mí, á sọ fún mi fún òun jáde. Hey, babe. What? Kò tiẹ̀ sọ fún mi fún òun jáde. Má bínú. Kẹ́sì kan tí mo lọ ṣe. Hey! I went shopping. You went shopping? Oh yeah! Jọ, ṣé ìgbà tó délé, o ò bá ná? Yeah. Mo rí náà. Orí pé náà ti tọ̀. Èmi náà shock, mo rí náà. Mo ti ra gas, mo tún wá ra cylinder, extra one o, very big one, mo ti fill ẹ̀. Bébè, níṣòro. Ṣé nínú owó tí mo fún ẹ kò fi ṣe àwọn nǹkan tó wà important tó ti lọ fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí? Owó tó fún mi o, èló ló fún mi? Kò yé mi náà. Kò pé dáàdi. Ọ̀pọ̀ túnba. Yes. Maybe you pay daddy. Yes. Why tó ṣe máa pè daddy? Why not? No, stop. Má fi ìbéèrè dáhùn ìbéèrè mi. Mò ń béèrè lọ́wọ́ ẹ̀. Why tó máa fi pè daddy? Ṣebí mi àti ẹ sọ̀rọ̀ náà. Èmi àti àjọ agree pé end of the month tí n bá gba salary, màá kówó fún ẹ. Wàá dẹ̀ ṣe gbogbo àwọn nǹkan tó important bó ṣe important síra wọn pé wàá ṣe. So why would you go ahead and tell daddy? Nǹkan tó màmá rò ó sí wọn máa wò bóyá mi ìtọ́kọ láti ṣe náà. Báwo lè máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Daddy ò lè rò pé o ò tọ́kọ láti ṣe. Kò dẹ̀ sí èèyàn kankan tó lè rò pé o ò tọ́kọ láti ṣe. Because you're a good man. You're such an amazing husband. And you're doing your best. It's just that, babe, see, your best is not enough. We need this money. Yeah, we need to take care of ourselves. We need to take care of the house. Daddy will run pé o tọkùnrin ṣe. Don't be like that. Come on. Ṣùgbọ́n èmi ìyàwó ẹ̀ mo mọ̀ pé adìyẹ ńlá àgùn. Ìyá rẹ̀ kò ní ò jẹ́ àmọ́ má worry. God will do it soon. Mo mọ ọkọ tí mò ń sọ. Tèmi yé mi o. Ó yé mi o. Daddy màmá wò ó ń sọ, màmá wò bí n pé mi ò wà responsible. Mo dẹ̀ mọ ọkọ tí mò ń sọ. Mo mọ̀ o. Ẹni mọ̀ jù mí. Daddy ò lè ever rò pé o wà responsible. Because you're a responsible man and you're doing your best. Like I said earlier, your best is not just enough. That reminds me. Mo ti promise Daddy pé a máa wá kí wọn. You promise Daddy pé a máa wá kí wọn. Yes, now, ìgbà wo la rí Daddy ẹ last? Ó ti pẹ́. Ká kàn lọ kí wọn, ká dúpẹ́ lọ́wọ́ wọn. Tó bá wá pé ńkọ́. Ṣebí wàá kọ́kọ́ béèrè lọ́wọ́ mi kó tó promise. Anyway, èmi níbi tí mò ń lọ. Ìwọ nìkan ló mọ ibi tó ń lọ. Òun ló lè máa lọ èmi àti àjọ lọ. Bébí ò níbi tó ń lọ. Ó níbi tí mò ń lọ o. Ó níbi tó ń lọ. Ibi tí mò ń lọ pọ̀. Àjọ ń lọ sọ́dọ̀ Daddy ni o níbi tó ń lọ ibo ló ń lọ. Kí ló ń wá kiri? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀? Kí ló fẹ́ lọ mú? Èmi àti ẹ àjọ máa dọ́dọ̀ Daddy. Bó jẹ́ kí n wọ́ ẹ ni, bó jẹ́ kí n fà ẹ ni, a máa jọ dọ́dọ̀ Daddy ẹ. Kí ló ń sá fún Daddy ẹ fún?
Ìyàwó tèmi. Yes, Daddy. Why fit tèmi nìyẹn? Yes, sir. Ọmọ tí ò wẹ̀ tó ń dán. Adúmí adán. Èyí fún jowó. Ò nílẹ̀ mi lówó. Ok, ẹ̀rọ ẹ̀kẹ́. Má dọ̀pẹ́ lórí wò. Wọ́n máa wọlé bẹ́ẹ̀ pé wọ́n lè jẹ́ ẹ̀kọ́ kan tán, wọ́n dẹ̀ lè jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Bẹ́ẹ̀ni, Daddy. Tó bá ń gbọ́ òjé Marina fẹsẹ̀ gúngò kí bẹ́ẹ̀ má ṣe jẹ. Àwọn òkúra jẹ bẹ́ẹ̀. Honestly, mo appreciate wíwá ẹ̀. Nítorí tí mo bó ní wá. Darling. Hello. Ṣé wàá pa? Àwọn ọmọ yọ̀mí. Daddy. Oríjó yẹn. Irọ́ kò sọ̀rọ̀ ẹjọ́. Daddy. Èwo ló ń sọ? Daddy. Yes. Wo má dájú wò tí ẹ. Tó bá fẹ́ ṣe dáadáa tí ẹ wà wọnú kíchìn lọ, wà lọ wá oúnjẹ tó dá wà á ṣe fún bàbá ọkọ ẹ. Ṣebí? But Daddy, ṣé mo máa ní láti lọ sọ́jà? Ọjà báwo? Ṣorí tó bá wọnú kíchìn yẹn. Okay. Àyà ajá. Tó bá rí nǹkan táwọn ọ̀rẹ́ mi lọ́kùnrin lóbìnrin tó ṣe jẹ́ lóbìnrin yẹn ló wọ́n yẹn fàṣáìsì mi. Gbogbo àwọn ọ̀rẹ́ mi ṣáà ti kó nǹkan tó pọ̀ síbẹ̀. Wàá rí nǹkan sí. All right, sir. Ṣé láti ilé náà ló ti wọ̀ báyìí? Bẹ́ẹ̀ni, a gbé mọ́tò Daddy. Ọ̀túnba wẹ̀ mímọ́. Ọmọ ẹ̀. Daddy ń bolẹ̀ tí rọ́mọ olè yẹn. Níbo bó àsálà ni? Daddy ń bolẹ̀ tí rọ́mọ ẹ̀lẹ́. Jóná, ṣé mo lẹ ti gọ́ ojú torí mi? Àbí wọ́n sọ fún ẹ wípé wọ́n máa ń bá ẹkùn wá nǹkan tó fẹ́ jẹ? Ojú ara mi mo mú lọ sí ọmọ kankan. Daddy ilé set. Ó ga. Ó wà factory fitted. Gbogbo ẹ̀ ló curve. Ìwọ náà appreciate ẹ. I appreciate it. It makes sense. Bó ṣe ń sọ̀rọ̀, má lọ cheat on your wife. No. Mi ò lè cheat on my wife. Kò ṣọ́. Mi ò lè cheat on my wife. Ṣé nǹkan tó dá Ọlọ́run ò fẹ́ o. Kó tó cheat on your wife dé irú age tiwa yìí. Ọlọ́run ti allow wa. Ṣé ti yẹ? You rush. I will not cheat. O rush o mean láti ṣe nìyẹn. I will not cheat ni mo fẹ́ gbọ́. I will not cheat. Really? Tẹ́mi ó dùn. Bẹ́ẹ̀ tó bá ń tà bẹ́ẹ̀ wọ́n. Excuse me, sir. Sorry. Tell me manners. Food is life. Daddy, food is life. Especially good food. Daddy, kí ni mo ti jẹ? Musi. It's all for you. I want to finish. Kò lè jẹ́. Oh, very. You want to Babe, this dog. This is Daddy's household. Daddy. Feel at home. Ó lè jẹ́ tán. Oh, babe. I enjoyed the food. No, what am I enjoying? Very nice. Abi? Oh, food is good. Food is life. Good food is life. Tell me nǹkan tó ṣe ní dining nísinsìnyí ó make sense. Mi ò dé like ẹ̀. Mi ò like ẹ̀. Babe, kí ni mo ṣe?
Kí ló ṣe? Níṣojú dádì. Gbogbo ṣe ń hùwà. Kí wọ́n máa rò bóyá mò ń fìyà jẹ. Báwo ló ṣe ń hùwà bẹ́ẹ̀ yẹn náà? No, now, babe, kò rí bẹ́ẹ̀. Èmi máa kàn mò ń ṣe tèmi ní ìmí nẹ̀ bẹ́ẹ̀. O kàn ń ṣe títí ẹ ló fi ń jẹun bẹ́ẹ̀ yẹn. Okay, báwo ló ṣe mean ẹ? Báwo ló ṣe mean ẹ? Okay. Because kò yé mi, báwo ló ṣe mean ẹ? Okay, babe, má bínú. Èmi kàn feel pé ilé bàbá ọkọ mi ni mo wà. Mo lè ṣe tó bá ṣe wù mí. Then daddy náà ti ní kí n ṣe tó bá ṣe wù mí. Anything tí n bá fẹ́ ni kí n jẹ. Torí ẹ̀ ni kò ń ṣe pé bóyá. Tèmi, kò sí anybody tó sọ pé kó má ṣe bó ṣe wù ẹ́. Kò sí anybody tó sọ pé kó má. Kò sí wàhálà. Àárọ̀ ọ̀la la ṣáà lọ, àbí? Kò burú. Ó ṣe jẹ́ ká máa lọ lọ́tùnla. Kí máa lọ ń bẹ̀ wọ́n? Ọ̀túnla náà wọ́n lè máa gba bíbá lọ sí ibi iṣẹ́. Àárọ̀ ọ̀la láàárọ̀ lèmi ń lọ. Tó bá wá ń wù ẹ́ kó lọ lọ́tùnla. Bó dẹ̀ wù ẹ́ kó lọ next 2 months. Àárọ̀ lèmi kò ń bì. Mi ò gbọ́n ti pọ̀ jù. Mi ò gbọ́. Okay. A lè máa jẹun bí ẹni tí ò rún jẹ rí. A lè máa jẹun bí elébi. Oúnjẹ mi ni mo ti jẹ. Kí mo ti jẹ? Mi ì jẹ. Daddy, so yín náà máa wo Netflix? Èmi fi ṣe rárá. Mò ń wo ṣìrìṣìrì. Terry, this particular program, mo ti miss ẹ gan. Sorry, subscription wa ti tán, so kò sí bí mo ṣe fẹ́ wò. Subscription tán kẹ̀ ọ̀rọ̀ gbogbo. Tèmi máa ń waste nítorí mi ìréyàn bá mi wò. Bẹ́ẹ̀ ni àgbà táwọn ọ̀rẹ́ mi bá kàn wá síbí. Daddy, ẹ káàárọ̀. Hello, son. Hey, babe. Just better. Wọ́n ní ẹ̀ lọ láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni Daddy, àárọ̀ yìí. Mi ò lè gbà kí n lọ láàárọ̀ yìí. No, Daddy, ó láwọn nǹkan tó wà very important tí mo fẹ́ put in place níbi iṣẹ́ ni. Kí ni nǹkan tó wà important jù bàbá ẹ lọ? Lókè ní àti ẹ lọ́rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí. Okay? Ẹ máa lọ láàárọ̀ la. Okay. Ṣé Daddy? Máa wo. Daddy, program. Okay, program yìí lẹ. Nǹkan tó máa ṣe. Lẹ ń wò. Èmi náà máa ń program yìí lẹ́ẹ̀kan. Ṣé iṣẹ́ yìí máa ń fún ẹ láyé? Nípa business mi náà, owó tó sọ pé fẹ́ fún mi kí n fi bẹ̀rẹ̀ business. Ṣebí mo ti sọ fún ẹ náà, mo ti dáhùn. Ṣebí mo ti sọ fún ẹ pé mo ń expect owó. Ó nílò nǹkan tí mo bẹ̀rẹ̀ ní ọ́fíìsì. Tó bá dẹ̀ ti fún mi, máa fún ẹ kó fi bẹ̀rẹ̀ business. Ṣé kò ń ṣe same loan tó sọ pé a fẹ́ fi san rent nìyẹn ni? Òun ní owó. Tí wọ́n bá gbàgbé mi ò gbàgbé o. Òun ní. Má worry ṣùgbọ́n. Má worry. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. 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 Every time Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ìgbà wo gangan Ọlọ́run tó fẹ́ kọ́ wa mọ̀ ṣe? Wọ́n dẹ̀ máa sọ pé Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe every time. Baby, má worry náà. Ṣáà ní sùúrù, má worry. Kí má worry. Ṣé tó bá jẹ́ pé mò ń ṣiṣẹ́ nísìn, gbogbo situation tá wà náà yìí, ṣé mi ò ní máa assist ẹ ni? Má worry, o need láti assist me. Má worry. Wo ní sùúrù o. Kí ló dé tó jẹ́ pé ìwọ nìkan lọmọ bàbá olówó tí mo mọ̀ tí ò kí lè béèrè owó lọ́wọ́ dáadé tí kò lè béèrè help lọ́wọ́ bàbá ẹ̀? No, don't go there, don't do that. Ìyẹn lẹ̀, má ti ẹ̀ gbọ́rọ̀ lọ síbẹ̀, má worry. Why not? What do you mean why not?
There's a reason for that. And what is the reason behind it? Should make sense. Ṣé mo pé bàbá yìí ló tọ́ mi dàgbà? Ó ti ń tọ́ mi láti kékeré títí tí mo fi lọ sí school tí mo dàgbà. Mo wá ti dàgbà tán, mo ti marry, mo ti ní family ti tèmi. Ṣó make sense kí n wá kó gbogbo bùkátà family mi kí n wá kó lọ bá wọn ni? Ṣó make sense? Poppy, that doesn't mean you shouldn't seek for help when you need one. You'll be willing to help. After all, he's your father. Adiye mi, mo mọ reason tó fi ń sound báyìí. Ṣùgbọ́n owó business ni. Don't worry. I beg get to business. But ibi tó ń gbọ́ràn yẹn lọ, má worry. I beg get to go anytime you dey. Fishing, beg get. Girl, what is wrong with you now? Hey, who there should be woman in Tomba sorrow? Tell me, money. Hey, no, me ò ṣe any beach party pẹ̀lú yín o. Tó bá jẹ́ pool party nsìn, you know how we do it. Ọmọ ara jókòó sẹ́gbẹ̀ẹ́ pool, ara máa sip NSA, àbí wine. That's how we roll now. No, anything tó bá ti bá irú omi bẹ́ẹ̀ yẹn lọ, o ò lè bá mi bẹ́ẹ̀. Alright, babes, no problem. We let it shoot. I'll talk to you in the morning, okay? Bye. Babe, àwọn ọ̀rẹ́ mi yìí, ó ti like, ó ṣàfẹ́ máa jayé everywhere once. Babe. What's the problem? What happened? You've been moody all day. No ṣẹlẹ̀. Wọ́n ṣe pé Momodu lónìí ni lọ́run tí mo sọ wípé mo fẹ́ gbà. Mo ní ọ̀bọ sí. Ṣé ní ọ̀bọ sí? Kí ló ṣẹlẹ̀? Kí ló sọ pé ó ṣẹlẹ̀? Mo fún wọn kàn fún mi excuse lóríṣiríṣi excuses upon excuses. Ṣebí owó tó fẹ́ fún mi nìyẹn. Àwọn kúkú ni. Òun náà lè láti fẹ́ fi sanwó lé. Kí ló wá fẹ́ ṣe báyìí? Kí la fẹ́ ṣe? What are we going to do? Ọjọ́ mẹ́ta kan ẹ gbìyànjú kẹ́ wá kí mi. Mo kúkú mọ̀ pé ọkọ ẹ ló máa fà á. But never mind, I will talk to him. Má bá sọ̀rọ̀ ẹgbẹ́ ìjọ wa. All right, yeah. Okay, bye for now. Àrídùnnú mi. Ọ̀túnba. Yes. Tálẹ̀ tún ní kó wá kí n báyìí.
Ṣé mi ò tó fún yín ni? Ìyàwó ọmọ mi ni mo gbọ́ tí mo ní kó wọn àtọkọ ẹ̀ wá kí mi. Òjò ni wọ́n yìí o. Ó yẹ kó mọ̀ pé ohun tó bá dà kò sí fẹ́nìkan. Ẹ wo Ọ̀túnba, èmi nìkan ni fẹ́ máa jẹ yín. Bẹ́ẹ̀ ni. Ó wá lè jẹ tán. Ọ̀túnba, wàláì ẹ̀ tó mi jẹ. Yes, ẹ̀ tó mi jẹ o. O rò bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀, ẹ̀ tó mi jẹ. Small body big age. Ẹ̀kan lọ́mọ láti lẹ̀. Ìyàwó ẹ sọ ọ̀rọ̀ tó pọ̀ fún mi náà. Ó lè rí bí oní nǹkan kan ṣẹlẹ̀. Daddy nǹkan kan. Okay. Mo ṣẹ̀ṣẹ̀ understand what they are so. Ṣùgbọ́n Daddy, mo fẹ́ kẹ́yìn àti tèmi náà kẹ́ understand nǹkan tèmi mean. Ẹ ti tọ́ mi láti kékeré títí tí mo fi dàgbà. Mo ti níyàwó. I have a family of my own. So normally I'm grown enough to cater for myself and my family. Even on a broader perspective, no matter iye owó tẹ́ ní Daddy, èmi ni mo yẹ kí n máa fún yín lówó. Exactly. That's what I'm trying to tell her. Èmi ò lè bẹ́ẹ̀ jí. Ẹjọ́ ẹ̀ fún bàbá ẹ̀ lò. But the situation, ò lè lọ force ara ẹ torí yẹn náà. Pẹ̀lú situation tó wáyé. Kí ló tó ń ṣe yan bí ọkà báyìí? Listen, you know you are the heir to my own dynasty. Àìmọye properties ni mo ti rà lórúkọ ẹ̀. Stocks. You are a signatory to most of my accounts. Kí wá ló tún kù? Kí ló tún kù? Ó ti yẹ kó mọ̀ wípé you must be comfortable at all time, at every given time. Daddy, ẹ mọ̀ mí dáadáa. Ẹ mọ̀ mí ju gbogbo ilé ìtẹ́ ẹ̀ sọ̀rọ̀. Ẹ mọ̀ wípé mi ní fọwọ́ kan owó yín. Ẹ mọ̀ wípé mi ní kọjá ààyè. I just want to hustle for my own money. I like to make my own money. Be a man of my own. Simple. Ó yé mi o. Tó sọ yé mi. Ẹ bá mi sọ fún. I like to make my own money. I don't want my dad's money. It's okay. It's all right. Mo mọ̀ yẹn náà. Ìyẹn gan pẹ̀lú tèmi náà máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fún mi lọ́mọ alálùbáríkà. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé aṣọ ìgbàlà ń dá fúngbà. Bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ó lè máa rí bẹ́ẹ̀. You understand what I'm saying? The situation you are now, èmi ló need help lọ́dọ̀ ẹ̀. And kò lè ṣe help ẹ̀tọ́ ẹ ni. Because you know you are the heir to my own dynasty, like I said. And gbogbo tó bá fẹ́ náà ló fẹ́. Má gbàgbé o. Ṣé ọ̀pẹ́ mi ti sọ fún yín pé kẹ́ wá gbé bí? Ìwọ ló ní rárá. Rárá ni. Why? Daddy, okay. Take for instance, bí mo ṣe dàgbà tó yìí, kí n wá máa gbé lábẹ́ yín. Does that make me a responsible husband? Ọmọ kì í dàgbà ju bàbá ẹ lọ, kò lè dàgbà ju bí ẹ lọ. Mo dey understand pride there and I'm not against it. But until things come and fi wà okay, ẹ lè gbé bí temporarily. Ọ̀dà, Daddy, máa rò. Kò sí máa rò kọ̀ọ̀kan, ṣe nǹkan tí mo bá fẹ́ kó ṣe ni. Màá ṣe, ṣùgbọ́n kí n tó ṣe, at least máa rò díẹ̀. Bọ̀dẹ̀ má sọ fún mi pé ń lọlé lálẹ́ ìṣá. Lọlé. Good. Yes, sir. Yes, sir. Má lọlé. Nítorí mi fẹ́ dé club báyìí. Èmi àtàwọn ọ̀rẹ́ mi kan àjọ ní appointment bẹ́ẹ̀. Yes, sir. Tó kọ́kọ́ máa ṣe fíìmù ilẹ̀ ni pé ẹ̀fọ́ tó máa ń bá mi rò yẹn. Bá mi rò sílẹ̀. Okay, sir. Bẹ́ẹ̀ ṣe máa ń like ẹ yẹn. Bẹ́ẹ̀ ṣe máa ń like wá jẹ́ kí àmàlà yẹn kò fẹ́lẹ́. Fẹ́lẹ́. Ó ti yé mi. Yes, sir. Ẹ má pẹ́ dáadáa. Tí mo mọ̀ pé ẹ̀fọ́ mi máa tó dúró dè mí. Bẹ́ẹ̀ ni, adé sí ẹ dáadáa. Cool. Yes, sir. Chef. Yes, sir. Yes, sir. Yes, sir. So, babe, kí ló wá rò? Kí ló fẹ́ kí n sọ? Ṣèbí mind ẹ ti wà made up already, so kò need. Ọkọ mi.
Kò lè wá máa wò ó. Sórí gbogbo nǹkan tí mo ṣe pátápátá torí ẹ̀ náà ni mo ṣe ń ṣe. I know you're trying. I mean, you're trying your possible best. But lè máa bá lọ báyìí now. I know you're trying to be a man in our home. But o lè force ẹ. Mi ò lè force ẹ. Ọ̀dà, mo ti gbọ́ ẹ. Mi ò lè force ẹ. Is that a yes? Mi ò ní choice mi náà. Kí ló dé? Irú lọ́ọ̀bù fi orí mi ló fi ń lọ́ọ̀bù ní fìmílẹ̀ máa sọ no. No, you can't do that. Máa sọ no. You can't do that. Yeah, let's go to bed. Let mommy give you some sugar. Sugar yẹn náà ló fi ń pa mí. Ọ̀nà jẹ́ ronú dáadáa. Fìmílẹ̀. Don't be like that, my love. Everyone sọ fún mi The pé love mo of my ń force entire ẹ. life. Àṣẹ máa sọ fún mi pé mo ń force ẹ. Mi ì I'm má lè sorry. náà fún. Sorry, I'm only trying to look out for you. For us. Kiss me. 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 Ọ̀gá mi kékeré. Apala. Ọ̀gá mi kékeré. Ọ̀dàmú. Èsì Mr. ní orúkọ mi. Báwo wà àpàlà yẹn? Ewu dágbára jù ú. Láti dé. Dágbára o. Ẹ kí ni gbé yìí? No, baby, just bẹ́ẹ̀ gbélé. Dáàdì máa lé. Ó kọjá yìí pé wọ́n máa bí sí báyìí. Wọ́n máa wà stúdíò. Ẹ̀ṣẹ̀ mọ̀. Wọ́n ti DJ Wáìkì. Daddy, sorry, mo ní kí n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ní sà pé ẹ ṣé gan. Ẹ ṣé daddy. Ó dúpẹ́ lọ́wọ́ mi pé wà lé bàbá ẹ̀. I stop playing you, Jare. That is always so stop playing. Bí wọ́n ṣe ń sọ ọkọ yẹn. Yes, bó ṣe ń sọ nìyẹn. Ṣùgbọ́n daddy gbogbo gbàtà máa lò lọ́dọ̀ yín ò ní fi bẹ́ẹ̀ pẹ́ ṣá pẹ́pẹ́. Ìwọ́dẹ̀ ló mọ̀ yẹn but mo fẹ́ kó mọ̀ ẹ́ pé tó bá decide láti máa gbé bí permanently ilé ẹ̀. Mo mọ̀ pé ilé ni ilé mi ṣùgbọ́n a kò fẹ́ ká wà ń bì títí tá a máa fi sort ara wa and that's it. Yeah. The choice is yours. Yes, sir. Thank you, daddy. Thank you, sir. Yes, sir. Bless you, sir. O ṣe mo dúpẹ́ o Jare. Yes, sir. Ìyàwó tó dáa ni ẹ́. Àyà tán fi yan gan. Báà ni ẹ́. Ọlọ́run á wà pẹ̀lú bára yín kalẹ̀. Amen, sir. Yes, sir. Mo fẹ́ rí ní ọ̀pá. Bẹ́ẹ̀ ṣe ń live life yín n kò nífẹ̀ẹ́ sí. So what now? Bẹ́ẹ̀ ṣe ń lò gbèsè ayé yín n kò nífẹ̀ẹ́ sí. Lò dáadáa tó. Báà wà ẹ wo dádì tó ti dàgbà. Ọjọ́ sì yan bì. Dádì mutí. Ọmọ lẹ́sẹ̀ ṣoṣooṣo ọdún ṣàárín dín. Ọjọ́ ìjí pépé egun lé. Ẹ̀yin tẹ́ ẹ wá jọmọ wọn tẹ́ ẹ jọ̀dọ̀. Mutí. Mu sìgá. Jáde. Ọmọ kan wà ń ta ọmọ ukọ̀fù ló ń pè wọ́n. Ìrọ̀lẹ́ ló máa múra tán. Á wọ ìlì sókè báyìí. Wọ́n á pọ́ tẹ̀yìn. Ìyẹn rìdíìmù. Wọ́n á kó fáyà. Wọ́n á ṣe bọ̀bọ̀nbọ̀. Á dà iná tí ọ̀rẹ́ sí gbogbo bí. A máa ṣe gbágbá.
gbàgbà bí ẹ bá ṣẹnu dé ó lè mú péèlì omi mẹ́ta láì jẹ búrẹ́dì wọn ènìyàn fi ń tún ilé ayé ṣe ṣe kọ̀ọ̀kan nú ẹ̀ kò rọ̀ tí lẹ́nu yìí. jẹ́ ẹ wá sọ nǹkan tó mọ̀ fún ọ lónìí. kí ni o. sórí èmi tó wò yìí mo máa mutí o. ó lè máa pọ̀ o ṣùgbọ́n mo lè ṣe bíi 18% péré. ẹ jẹ́ ilé ìmọ̀ ọtí. 18% ó ṣọtí. wọ́n á fẹ́ kí n pé ẹ wà nínú club wa yẹn ṣe ń pọ́tù kàtìgìrà sínú club wa 18% wà wà náà tí. èmi bájẹ́ wo mi mò ń gbọ́jà 225 méjì rẹ̀ máa dé ọkọ̀ ni mo gbé bàbá ṣẹ́gbẹ̀rẹ̀ sí ní ọpẹ́tì mi ọjà máa kú sí mi jù ọjà ẹsẹ̀ máa lò báyìí ẹ wá náà mú etí yẹn kẹ ẹ ṣe fàájì. tó bá bẹ́ sí mi lára báyìí ẹni pé mo máa ń kéde ewúrẹ́ gbà mí ọjà ni. mo bá yẹn tó máa ń pariwo bí ewúrẹ́. ọjà ló bẹ́ sí mi lára ẹ ṣe fàájì. dúró ní sùúrù kí ni nǹkan tó ń gẹ̀ẹ́nì nínú ẹ̀ kí lèrè tó wà nínú ẹ̀. èrè wà ń bẹ ìgbàdo ayé lọ́pẹ́. kéèyàn máa gbó bí ajá bí ewúrẹ́ èrè wà nínú ẹ̀. ẹni lórí òní fìlà o ẹni lórí òní fìlà orí mi ẹlẹ́dàá mi kì í ṣẹlẹ̀ Ajagbe yìí ló bí èmi Ajagbe yìí ló bí èmi jayéjayé tí bàbá jayéjayé bí ọmọ jayéjayé ọtọ́rọ̀ jùlọ máa gbé mi káàkiri. ọtọ́rọ̀ bá bẹ̀rẹ̀ sí ní gbé mi kiri báyìí èmi náà máa ti wá yóbìnà kù lágọ̀ máa bẹ̀rẹ̀ sí ní datọ́ lẹ́nu ọ̀nà máa gbé mi délé ẹ bẹ́ẹ̀ kò yọrí o ṣùgbọ́n máa gbé mi délé máa ṣe fàájì ìdánù obìnrin méjì bá lẹ̀ gbẹ̀mí báyìí tájọ́ máa dùn owó bàbá mi lè mọ̀ ná fàájì ìdáhù long life and prosperity ní fàájì. abalajọ tó o fi ní owó as a matter of fact tó o tiẹ̀ lè lówó láyé. o lè lówó ilé ìfipọ̀ dúró. kò ṣe púpọ̀ mò ń sòtọ́ fún ẹ ni nítorí tí ọlọ́run bá yọ̀ǹda owó fún ẹ bó ṣe fẹ́ ṣe irú life tó fẹ́ máa gbé lélẹ̀ kó máa change obìnrin káàkiri kó máa gbọ́jà sára kó máa hùwà tó wù ẹ́ ìyẹn ìdí tó lóun ò fi fún ẹ lówó nìyẹn tó fi wá ń gate. ọ̀rọ̀ ti pọ̀ jù. tó pọ̀. kí ni mo jù nínú sọ̀rọ̀ ìlú èmi tó kọ̀ láti. mo gbọ́jà sára mo ń ké bí ewúrẹ́ tó dẹ̀ wá ń diṣẹ́ ìyẹn túmọ̀ sí pé bàbá mi ò tiẹ̀ safe tó bá bẹ̀rẹ̀ sí ní ké tó ti há ẹ lọ. ṣó mọ̀ nǹkan lọ sílẹ̀ ṣí gate. òkò ni mo sọ ọ́ dẹ̀ sọ bí mi ò sọ fún ẹ pé kó lọ ṣí táàpù lọ ṣí gate fún mi. nígbà tó ti mọ̀ pé mo ń gbọ́jà. ń gbọ́jà sára ń ké bí ajá bí ewúrẹ́ mo dẹ̀ ń ṣiṣẹ́ gate man. ta ló ń secure ní tẹnikẹ́ni ṣé wọ́n ló ń secure ilé ìyàbí ilé yìí ló ń secure ẹ̀. ilé ti yẹ kó tiẹ̀ lè make ẹ̀. ṣí gate fún mi. Pápíjè. ṣèbí ìwọ ni náà ọ̀dàmínú bí aṣọ àkísà kó gbàgbé wa kó ṣẹ́. ṣé ó possible kí n gbàgbé ẹ̀ ṣaládùúró orí bàtàbàtà orí tó ṣe mí yẹn mi lè gbàgbé ẹ̀ náà ó yẹ kó mọ̀ pọ́wọ́ mi dín ni. ṣèbí mi náà mo máa ń pè é náà ṣèbí mi náà mo máa ń pè é irọ́ ni mo máa ń pè é kọjá gbọ́rọ̀ mo máa. But honestly, BJ, I don't miss you. Was it miss a gone you? So about everything, about Abuja. Àlàáfíà ni o. Abuja wà ń bẹ̀ o, à ń ṣiṣẹ́ wa nú ẹ̀ bẹ́ẹ̀. Àlàáfíà lẹ everybody wà. Àlàáfíà ni. Báwo dẹ̀ ni side tiẹ̀ náà? Family ńkọ́? Àdúpẹ́. Ó tiẹ̀ ní kankan tí mo fẹ́ wá ṣe lẹ́kọ̀ọ́ very soon. Lagos, when? No, when exactly? Sure boy, I swear, I can't wait to see you. Pápíjè, mo ti gbọ́, àlàáfíà ní family wa. Àwa inú Abuja ṣe o. Ìwọ ṣá fún di mẹ́kọ̀ọ́ kan ó ṣá jókòó sẹ́kọ̀ọ́ tí ẹ fẹ́ ṣeré wá sàbújá rárá. Ọ̀gbẹ́ni bóyá tí n bá ti wá sẹ́kọ̀ọ́ this time around bóyá jọ ń bọ̀ lábújá ni because very soon mo ń bọ̀ lẹ́kọ̀ọ́ tí n bá dẹ̀ ti ń land báyìí ìwọ ni mo máa wá kan a máa hook up ni. Alright, okay. Pápíjè ìbàdí mi tó ṣọ. Mo ti gbọ́. Ó dàbọ̀. DJ Bidiano. Ó ti ẹ máa ń bọ̀ lọ. Ọ̀rọ̀ ta ló pè é? Ṣorí pàdé mi tó pè mí tó bá ń gbọ́ ibú owó baba Monica òun ló ń jẹ bẹ́ẹ̀. Tó bá ń gbọ́ Wenimo group of companies
bàbá ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wẹ̀mímọ́ textiles, bàbá ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wẹ̀mímọ́ multinational corporations, bàbá ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. So Wẹ̀mímọ́ this Wẹ̀mímọ́ that. Ó dẹ̀ nílùú connect yẹn lọ́wọ́ ò jẹ́ kájọ máa ní Àbújá tájọ wà yìí. Ọ̀gbẹ́ni farabalẹ̀, Àbújá kọ́ lòun pèsè, Èkó lòun wà tó ti ń jayé. Ṣó yé ẹ, èmi ọkọ̀ transfer mi láti Èkó wá sí kí company wọn bí báyìí kí wọ́n held ẹ̀ ni. Ṣó yé ẹ. Ó ṣe dáadáa o. Onírú ọ̀rẹ́ báyìí, ó jẹ́ kí irú ọ̀rẹ́ ẹ mọ̀. Jó wá sàbújá, jó wá ṣe tiwa ń bì. Ọ̀gbẹ́ni kí ló wà l'Ábújá yín tó ń pariwo tó wá sàbújá? Owó ló wà l'Ábújá, ká ṣiṣẹ́ owó l'Ábújá, ká lọ fi ṣe fàájì l'Ékòó. Kò sí nǹkan kan l'Ábújá, àwọn máa lò mọ́ ń kiri lókun gbogbo bẹ̀. Ṣé o understand? Mọ́ làwọn àbí bá Àbújá iná kan lélẹ̀. Everywhere ló dá yìí. Tó bá jẹ́ pé kò ní, ọgbọ́n tó ń sọ pé afẹ́fẹ́ tó dára ló wà ní etí omi. Fàájì tó dára ló wà ní bèbí ọ̀sà. Ṣókun wà l'Ábújá? Ṣé ọ̀sà wà l'Ábújá? Tó kàn jókòó sáyé etí òkun lásán l'Ékòó tó ń jẹja tútù tó ń jẹ pẹ̀lú chips. Tó bá jẹ́ bẹ́ẹ̀, jájọ máa lọ s'Ékòó. Èmi fẹ́ jayé. Tó bá jẹ́ pé yẹn ni mò ń lọ s'Ékòó very soon láìpẹ́, so tó bá ti mọ̀ pé o fẹ́ lọ. Mo fẹ́ lọ. Kò sí wàhálà, màá arrange àjọ lọ wà lọ jayé Èkó. Ṣó ti yẹ, màá lè fi yẹn náà mọ junior tí mò ń sọ yìí. Connection tó ń kó connection ni. Ọ̀gbẹ́ni kí ló ń ṣẹlẹ̀ pé client ẹ̀ sọ pé àwọn ń ta látàárọ̀ ni ó dẹ̀ dá wa dúró, kí ni gbogbo rubbish yẹn? Tó máa nì, tó ní. Àní kò fún mi ní 5 minutes, ṣebí mo ṣe gòkè nísinsìnyí. Mi ò jáde, mo wá lè, má sẹ̀ǹdẹ̀. Kò fún mi ní bíi 2 minutes, mo máa. Jẹ́ ìpẹ́ padà. Tẹ́mi kí ló dé, kí ló ṣẹlẹ̀? Èwo ni chicken àti wine? Ṣé òun ṣe party ni? Kí n jókòó. Dá mi lóhùn, èwo ni chicken, èwo ni wine? Kí ló dé? Mo Netflix and chill. Ó ṣàgbọ́n gbogbo ní chilling level ni. Òun ṣe Netflix and chills, òun ni gbogbo eléyìí tó ń jẹun bẹ́ni tí òun jẹ rí. Netflix and chills, òun ni gbogbo eléyìí. Gbogbo ẹ̀ lọ́sẹ̀ ló ń yẹn nìkan tó bá ń rìn. Nǹkan tó ń ṣe yóò dáa náà, nǹkan tó ń ṣe ò dáa. Ṣé torí pé orí lọ́fẹ̀ẹ́ ó dẹ̀ ń jẹun anyhow tó ṣe wù ẹ́? Kí ni? Babe, má ṣe mistake, sorry. Kò ń ṣe tuntun pé omi ní lọ́fẹ̀ẹ́, jẹ́yìn. Dájú, ìyẹn tó jẹ́ bàbá ọkọ mi ló sọ pé anything tó bá wù mí ni mo lè jẹ nínú ilé lásìkò tó wù mí. So, hello. So daddy ló sọ pé kó máa jẹ anything tó ń wù ẹ́. Òun ló fi tẹ́ pẹpẹ ètò sílẹ̀ báyìí tó ń jẹun bí ajá. Kò burú. Kò sí wàhálà. Ṣáwa wá nǹkan tí mo máa jẹ fún mi, ebi ń pa mí. O ní láti taste chicken. Ó bá! Àní mo fẹ́ jẹun, mo fẹ́ jẹ oúnjẹ gidi. Àbí ìwọ àti tani, chicken àti wine bowl. Àní mo fẹ́ jẹun, I need to eat. Wá bá fún mi lóúnjẹ tí mo máa jẹ. It's a wrap, lẹ́nu. Bóyá kò bẹ̀rẹ̀ lọ́wọ́ dáàdi kí wọ́n fẹ́ jẹ, so anything tí dáàdi bá fẹ́ jẹ náà lèmi náà máa jẹ. Okay. So, Go and brush. Get up. Ṣé mi ni go and brush? Go and brush. Èmi ni go and brush. Yes, go and brush. Get up. Èmi lẹ̀. Get up. Màá nẹ̀ nǹkan. Ṣé mi tó yẹ pé mò ń sùn mi ò tiẹ̀ brush gbogbo ẹ̀ ló fresh. Má jẹ kátà pọ̀ o.
bẹ̀rẹ̀ pé ilẹ̀ fẹ́ jẹ ní sá. Gbogbo ẹ̀ náà làwọn jẹ. Dájú mo mí pé oúnjẹ tẹ fẹ́ jẹ sẹ́ni. Oúnjẹ. Kí n tó bá wà lẹ́nu náà ni máa jẹ. N tó bá fún mi ni máa jẹ. Okay sir. Actually mo bèrè lọ́wọ́ Junior pé kí ló máa jẹ. So ó ní kí kọ́kọ́ kí wọ́n kọ́ bèrè lọ́wọ́ yẹn. Gbogbo nǹkan tí Junior bá ń jẹ náà ni kò fún mi jẹ. Daddy. All right, sir. Temi. Yes, Daddy. Ileda. Kò yé mi. Ojú mi kan blow. I don't understand my life. Mi ìdè wa mọ̀rọ̀ téèyàn sọ tí ò ní sọ mí mọ́. Sí nǹkan tẹ̀sán tẹ̀rí sísá. Ó rò bẹ́ẹ̀ kò dé lè tán. Bó ṣe yọ sí mi lẹ́yìn tó yà tó dàbí ẹni pé mi ní ẹ̀rí. Temi. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Máa wù mí. Kó mi mọ́mọ́ tọ́. Temi. Ṣẹ́rí Daddy. Ibi tẹ́ sọ̀rọ̀ dé. Ó yé mi kọjá bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi yẹ. Kò dé bí wúdé. Daddy, I just started to prepare oúnjẹ yìí. Daddy. Ọmọ ìgbà mi sáyé. Sọ̀rọ̀ kiri láàárọ̀ kùtùkùtù. Gbogbo iṣẹ́ tó wà bẹ́ẹ̀ náà la máa jọ ṣe. Máa jọ kọ́mọlúbọ ni. Daddy, ojú yín ló gbó, ìsàlẹ̀ yín ló gbó rárá. Ìsàlẹ̀ rẹ̀ dájú sóbodò ìwọ náà ní kọjá bẹ́ẹ̀. Ẹ̀rí bẹ́ẹ̀ ṣe gbomi jìgìjìgì. But the truth is, ọ̀rọ̀ ọmọ olórin ẹni mò ń fọ́lò. Owó ìsán. Báwo ló ṣe? Ojú mi ló gbó. Ìsàlẹ̀ mi ò gbó. Daddy, ẹ gbomi jìgìjìgì. Even Junior gan kò gbomi tó bá rí. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn oṣooṣi ní family tiwa. Area of speciality wa nìyẹn. Daddy, ẹ gbé mi débẹ̀ gidi gan ni o. Ìwọ gan gbé mi kọjá bẹ́ẹ̀. In fact, ìtọ́nù mi kan fi lè gbé o ti jẹ́ kí n mọ̀ pé àjẹjẹ tún jẹ́ láwa. Daddy, ṣé bí mo lè ilé mi àti ìrìnzọ ń gbé máa fìdí overdose? Bẹ́ẹ̀ ni gbádùn mi. Tàbá jẹ yìí tán. Àjẹ mi sí àjẹjẹ tún jẹ́ ó tún bá ọ. Àbíká lọ lẹ́ẹ̀kan sí. Ṣé ẹ̀yin lẹ fẹ́ gbà wọ́n? Ẹ ṣe kúkú gbẹ̀yìn wọlé. Hold on. Ọ̀rẹ́ mi. Wọ́n ni. Hey, one more time. This is 11:57. 3 minutes to 12. Òru tó ń wọlé yìí mi ò nífẹ̀ẹ́ sí o. Má bínú. Mo mọ̀ pé ìgbà tá wà mainland ó sì easy fún mi, but nígbà tá ti wà lájàǹsìn àti máa lọ síbi iṣẹ́ kí n máa bọ̀ lójoojúmọ́ kò easy. Mi ò mọ̀ máa wọlé lóru. Babe, ibi tó ń gbé ń sin ó ti change. Sí ní mainland wọ́n ti island la wà. Wọ́n dẹ̀ máa tètè máa release ẹ̀ wá lè tètè máa délé. Ok, ní sùúrù kí n sọ fún wọn pé sí ní mainland mọ̀ pé island làwọn ẹ̀sìn sódà kó tètè fún mi ń sack letter. Wọn ò lè sack ẹ. Wo ebi ń pa mí kún. Ọjọ́ tún yìí. Láti jẹ léyìn, láti jẹ léyìn. Ìmì èmi ò lè sùn. Kí ló wà lẹ́?
There's rice. There's rice. Beans. No rice. I'll just microwave it and bring it for you. Yeah, but microwave. A bit for me. Junior, Hey. wọ́n ń jẹ́ oúnjẹ. Mo enjoy it. Mo enjoy it. Gbogbo yẹn kó wá dà sínú kọ́. Mọ̀mọ́ ìwà mẹ́. O ò fẹ́ ẹran tó ṣe nǹkan lọ́wọ́ yìí. Ìmọ̀débẹ̀. Junior. Thank you. Mo observe kankan Junior. Ó lè fún mi kọ̀sán. Ibi iṣẹ́ ẹ̀ tó ń lọ lójoojúmọ́ tó ń dé lóru bí ọ̀rọ̀. Kò máa dá dùn. Ó lè fi ìyàwó sílé. It's not the best. Daddy, mi ò tí ì mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ọlọ́run. Nítorí pé ẹ mọ̀ pé ibi ìjìnà síbi tá à ń gbé tẹ́lẹ̀. So ó pè mí náà ní concern. Kí la máa ń ṣe? I need láti wá nǹkan ṣe. Nítorí ó ń pè mí náà stress. As a matter of fact, stress yẹn ti fẹ́ pọ̀ jù fún mi. Torí ẹ̀ ni mo ṣe ń rò bóyá lọ́kàn mi bóyá kí n máa wálé ní twice a week nítorí magnitude stress yẹn. Mo ṣe ń rò ó, ṣebí dádì ló béèrè lọ́wọ́ mi. So dádì bí mo ṣe ń sọ̀rọ̀ lọ, mo ṣe ń wò bóyá kí má máa wálé ní gbogbo ìgbà, bóyá twice a week or Wednesdays and Fridays. Nítorí company wa wọ́n tiẹ̀ máa ń provide small room fáwọn staff tó yẹ pé wọ́n lè máa lọ lé gbogbo ìgbà, so you can just sleep over. Ẹ̀rọ tó rí sí ti sọ ní ẹ̀wọ̀ ẹ̀. Bí mo ṣe sọ mò ń rò ó, tí bá wá rò ó tán màá wá suggest ẹ̀ fún bóyá ó máa gbà. Kò tiẹ̀ possible torí tó bá ṣe ń lọ síbi iṣẹ́ yẹn, àjọ ń lọ ni. Dáàdi ṣẹ̀rẹ̀ ń sìn. Èmi ló máa wọ ẹ̀. Níjọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta máa ń kàgbà ṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ọládádì ló jẹ o. Kí ló dé tó ń wúlẹ̀ ló báyìí? Ọ̀túnba, irú ọ̀rọ̀ business mi tí mo sọ fún yín. Kí ni tèmi name it and we go ahead. Okay, mo ti ráwọn pé bóyá kí n tẹ̀ bẹ̀rẹ̀ online business. Why online? Kí ló tó gba shop kọjá ìsìnkú kó má bẹ̀rẹ̀? Because working boutique, ó require a lot of money o, Ọ̀túnba. Okay, yàtọ̀ sí owó, ó tún require ẹ̀mí ni. No, owó nìkan ló ní. Stop it. Don't insult me. Get a shop of your choice. So yeah, for me, agent kankan sọ yìí tó máa jẹ. I'll pay now. Ẹ jẹ́ kí n pé agent kan dẹ̀. Shop tó bá gbà, bó bá ṣe tóbi tó, ló máa determine iye tí máa tó kó fi kọjá síbẹ̀ tó. Ọ̀túnba ti kọ́ ṣoṣo. Ẹ jẹ́ kí n sáré pé agent yẹn bẹ́ẹ̀ yẹn. Daddy, 20 million naira. Ṣé ìyẹn wá pọ̀ jù báyìí? 20 million naira ṣe é pọ̀ jù. Ọmọ tèmi bí. No, don't say that again. Daddy, ẹ ṣé gan. I appreciate. Àti pàápàá ìwọ náà mọ̀ pé ọmọ dáadáa níyàwó ẹ̀. Yes, sir. Ọmọ dáadáa ní àwọn àgbà tá bá ti lè establish òun náà báyìí. Tó bá yá àrùlà á lè bẹ̀rẹ̀ sí ní ràn ẹ́ lọ́wọ́. Ẹ ṣé gan. Àgbà yẹn kalẹ̀. Ẹ ṣé gan Daddy. Yes, sir. Ìgbà wo ló fẹ́ lọ bí tó lọ? Mi ti ẹ̀ kọjú lọ́la, mi kọjú. Ọmọ dáadáa. Pé àdéhùn ṣe ti wà.
No. The kitchen, the dining, Daddy, my God. Yeah. See, it's not what you think. Don't, my Falcon. Sumei. You're overreacting. Junior. Who did that? Junior, hold on now. I'm going. What's it more? No, what's it more? Owó yìí náà ni. Jẹ̀bọ́ owó tẹ ní ilẹ̀ gbójúlé. Tẹ fi ṣerú nǹkan tẹ ṣe. What do you? Daddy. Okay, ẹ fẹ́ bribe me. Kíkọ̀ gbàgbé ẹ̀, then I should act like nothing happened. No. That Odabo. Thank you. Thank you. Thank you. Can you imagine? Can you just imagine? Kí ni wọ́n sọ? Wọ́n fẹ́ bribe me. All àwọn máa sponsor MBA mi lọ sí any country tó bá wù mí, bóyá ó jẹ́ America ni o, bóyá ó jẹ́ UK, bóyá ó jẹ́ Canada, pé kí n kàn gbàgbé ẹ̀. Imagine, kí n kàn gbàgbé ẹ̀, and I should act like nothing happened. Wow. Kí wàá ló fẹ́ ṣe báyìí? No more. It's you hear me. Can I say something? Yeah, sure. Sorry. Tíyàn bá ní irú èèyàn bíi dádì ẹ̀ tó máa ń wo ìwà ìkà báyìí. Tíyàn bá ní irú wọn lẹ́gbẹ̀ẹ́, èèyàn máa ń kọ́ irú wọn lọ́gbọ́n, èèyàn máa ń teach wọn ní lesson ni. So irú ẹ̀kọ́ wo ni mo fẹ́ kọ́ bàbá mi báyìí? Sorry, America tí wọ́n sọ yẹn. Ibẹ̀ ló máa padà lọ. But kó tó wá dípò lọ, wàá cause so many damage. Wàá create havoc tó pọ̀ gan. Wàá ṣẹ̀ṣẹ̀ wá lọ start new life níbẹ̀. Wàá cause so many damage, wàá create havoc. Kò yé mi. We pay that there need so many properties in your name. But they want more shares and stocks to go, especially if I don't share by the government in your name. Yeah, sure. Go to my share. So you put more properties in your pata. Put more shares in your put stocks in. Wa tabo we pata. Wa go we wa travel abroad. Nǹkan tí mo fi pọ̀ lè ṣe tó máa dùn wọ́n dáadáa nìyẹn, tó máa ká wọn náà lára. Tí n bá tiẹ̀ máa ṣe gbogbo nǹkan tó sọ ń sìn, jẹ́ wípé èmi àti Ọlájọ máa wà ó. Èmi àti Ọlájọ máa ní gbogbo ẹ̀. Àbí kí ló feel? Problem. Because tí mi ò bá sí nílùú yìí mọ́, tó bá bẹ̀rẹ̀ sí ní wá mi títí wọ́n wá rí mi, wọ́n lè trace ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé oh safe. I perfectly understand. So are you in? 100%. Because ìkànnì daddy ẹ̀. Téèyàn bá mú òkúlótú tó bá sọ báyàn, téèyàn bá mú ìdàrú téèyàn sọ padà, kò léwọ̀. Daddy, ìyàwó rẹ̀ mi, how could you? So bẹ́ẹ̀ ṣe máa ṣe family yẹn lẹ́yìn, àbí? Má bínú, I'm very sorry. Ẹ̀yin ọmọ mi, mo kú bẹ̀yìn ni ẹ má bínú. Irú ẹ̀bẹ̀ òṣìwò lẹ́bẹ̀ nìyẹn. Ìyàwó ọ̀rẹ́ ọmọ yín lórí belt, lóòtẹ́l. Please, tí n bá gbọ́ ní tí lẹ́nu ẹ.
ojú gbà mí tì fún ẹ ìwọ. ẹ má bínú sí mi iṣẹ́ èṣù ni èṣù ló ń lò mí. téèyàn bá ṣe àdúrà tó tó yẹn tó ṣe fún yàn téèyàn bá gbomijé lójú olúwa ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. Come on, pay him back. ṣùgbọ́n kò sí láti ṣe fún ẹ tó. Ọ̀túnba. Ọ̀túnba. Owó ló lùzọ. Ẹni tẹ fún lówó tí kò gbà kí ló fẹ́ jẹ́ kẹ́ ṣe? A whole 20 million naira nínú ẹkọ́nọ́mì yìí. Òun ni. Owó òun rí pé ojú ni màálù ń rọ. Ọbẹ̀ ò dá lọ́rùn àtọ́. Ohun tó mú mọ́ra ẹ náà kì í ṣe kékeré. Bàbá òun ló gba ìyàwó òun mọ̀ pé kò rọrùn rárá. Ọ̀túnba, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ tiẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí? Èmi ti di ìyàwó ní ẹ̀dẹ̀ yín. Bẹ́ẹ̀ ni mo ti di ìyàwó Ọ̀túnba. Tí bá rìn sọ́sùn, tí mo rìn sósì, kó máa pè ìyàwó Ọ̀túnba, màmá ní yes. Ìyàwó Ọ̀túnba, màmá ní yes. Ó di ìyàwó wẹ́mì nìyẹn. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé mi náà ṣetán àti jáwọ́. Nígbà tí ajá bá gbé egbò sẹ́nu tó ń jẹ, bá máa fẹ́ gbà lẹ́nu ẹ̀ ṣọ́gbà dìjà. Ó máa dìjà. Ọmọ àlọ́ là ń ṣe ṣáájú ìjà. Tí Junior bá di sáìpọ̀ ìjà ló fẹ́ bá mi jà gbẹ́ ìyá àgbà máa jà náà ni. That's it. Ṣé ìjọ ara yín? Message Junior náà. Lórí tó fẹ́ sọ. Daddy, anytime tí ẹ bá ti ń gbọ́ voice message, a jẹ́ wípé mo ti kó nínú ìlú nìyẹn. Thank you for all. Ọlọ́run á san yín ní ẹ̀san rere. Mo ti lọ find new life ní Canada. Canada. Ibo ló ti rówó? Ọ̀túnba, kó má lọ jẹ́ pé ọmọ yín ti lọ join bad gang. Ọ̀dẹ̀dẹ̀ ni ká ló gbowó yẹn ni kó jẹ́ kẹ́yìn ló fi lọ Canada sí màá ní òbí bá rí iná mọ́ni tó máa rí náà. Àbí ló mọ̀ jàre. Ìgbẹ́ náà wà ń rí bákan. Má jẹ́ kí yẹn bọ́dà ní ara. Torí bọ̀rọ̀ èèyàn ọmọ ọ̀sìn ni ó máa ń sú mi bí ìgbà tẹ́ ẹ̀gbọ́n púpọ̀ rárá ni tí ọmọ bá wá bá bàbá pé òun fẹ́ kẹ́rin bàbá máa ń yànda fún un. Ó wá ṣe á jẹ́ tí bàbá lòun fẹ́ nǹkan lọ́mọ ọkọ̀ tí ò fẹ́ yànda. Àbí kí ló le tó bẹ́ẹ̀ kí ni mo tí ì ṣe tó le tó bẹ́ẹ̀. Tí ẹ ṣe kankan kí la ti ṣe. Ó dà pé ilẹ̀kẹ̀ má jà sílé má jà síta nìkan ló máa já sí. Ìkárí ogún kírísì òkè ògbà ìṣọ́ ẹ̀yìn ìyá ẹ̀jẹ̀ ẹ jáwọ́ lọ́rọ̀ mi ẹ̀yìn ìyá ẹ̀jẹ̀ jáwọ́ lọ́rọ̀ mi àná kò ṣe. Tani ẹ? Sẹ́ńtà ò sí ìsàrà ni. Nígbà tẹ́lẹ̀ fẹ́sí máa fèsì lẹ́gbà káàkiri ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀dùn láti wo ẹ̀yẹ́bẹ̀rẹ̀ tó yẹ fẹ́ ẹjọ́ ẹ̀yin kọ́ ni ẹ máa ń gbèrò káàkiri pé àwọn ọmọ kan wà lọ́sibítù kọ́ ràn wọ́n lọ́wọ́ kí ní kọ́ fẹ́ ṣiṣẹ́ abẹ fún wọn. Tẹ́ ẹ wọ́dọ̀ ṣífù tí ṣífù fún yín lọ́wọ́ ẹ tí wọ́n fẹ́ sọ ibà di pay center tẹ́ ẹ máa gba owó fẹ́ sì màláyé gé àbí kò sáyè. Ìgbà yìí ni welcome. Ẹ má bẹ̀rẹ̀ mo mọ̀ pé iṣẹ́ yìí ni ẹ̀ ń ṣe àwọn ṣífù ẹ̀mí mọ́ ni afẹ́rí tẹ́ bá ti sọ fún wọn wípé láti má tẹ̀ bank ẹ̀ láti wá afẹ́rí. Ẹ fẹ́ rí ṣífù ẹ̀mí mọ́ olúwa mi kí ló ṣe àyíká yìí ń gbẹ́ra. Ẹjọ́ ṣàlùyé ṣífù. Báńkì lẹ́yìn náà ti wá dá ìgbéra bí oníkúrò náà. Arákùnrin máa fi ń gírèsì torí àṣọ kan náà làjọ wọ ẹ kàn jọra wọn lọ ní èmi ní ráàkì ẹ̀yin ò ní ráàkì ẹ dúró síbí
ẹ má kọjá bí o títí sí wà bí o kámẹ́rà ló jẹ́ bẹ́ẹ̀ títí sí. ẹ bá ti sọ fún wọn pé láti má tẹ bá ó má ti yé ṣe. ẹ̀yin náà má tẹ kórúkọ má lè rò ṣe é gbọ́ nǹkan mi. àpàlà treasure. àwọn mẹ́ta kan náà wọ́n béèrè àwọn ẹ̀dá ọdún sani kéètù tí wọ́n kí ní lè pọ̀ wọ́n ní láti má tẹ báńkì. ọ̀pọ̀ ìyàwó mi. àdúgbò ní méjì ọkùnrin kan ní. jẹ́ kó wọlé. Good afternoon, sir. Yes, sir. I can't sound. Yes, sir. Come in. Good afternoon, sir. Good afternoon, ma. Please sit down. Have your seat. Afternoon. Come. Kí ni mo rí ṣe fún mi? Orúkọ mi ni Tèmilọ́lá Ajagbe. Orúkọ tèmi ni Olúwafúnmiláyọ̀ Ọmọlọ́lá. Orúkọ mi ni Bọ́lájí Williams. So mo wá láti ilé ìfowópamọ́ Mate Bank. Mr. Wemmo Falomo Jr. wá sí ilé ìfowópamọ́ wa Mate láti wá yá àwọn owó kan. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ, stock Wemmo company òun ni wọ́n fi ṣe collateral ní ọ̀dọ̀ wa. A lè ti ń try láti get wọn because ó ní iye tó yẹ kí wọ́n máa dá padà gẹ́gẹ́ bí agreement between us tó yẹ kó máa dá padà every end of the month. Rí wọn, pé wọ́n nọ́mbà wọn lọ. Ẹjọ́ ìlú ló yá yìí náà. 1.5 billion ni owó tí wọ́n yá. Ẹjọ́. Junior fi Wemmo Industries ó fi yá 1.5 billion. 1.5. Yes, sir. I came here to pay my father his last respect. So I don't know, so my phone a few minutes. One little get out because I want to look up this house. No, don't do that. Okay? Because mo sọ fún ẹ pé kò ṣe ni kò ṣe, kò dẹ̀ ṣe kíákíá. Unless tó bá fẹ́ kí ọlọ́pàá kó bá wa dá sí. You got 2 minutes. Where do you want me to go? Alright, 5 minutes. It's too small. 10 minutes. Where do you want me to go to? I don't have anywhere to go to. I don't have anyone. I think the question should have been, how do I want you to go? And this is how I want you to go! I'm going to really enjoy you. Jide, look everywhere! But you know 5 minutes. 5 minutes, no cool.